Orúkọ mi ni Aláyélúwà Ọba Sàlíù Babátúndé Sàlíù ẹlẹ́bọ ìlú Oworonshoki kejì tí mo jẹ́ ọba ti ìlú Oworonshoki àti Kòṣọ̀fẹ́ níbàyí. Kádàrá kò ní ṣaláì wá sí ìmúṣẹ. A rí pé inú gbogbo ọmọ ìlú ń dùn, ọmọdé àgbà ọkùnrin obìnrin, inú gbogbo ìlú ń dùn torí pé nǹkan tí wọ́n fẹ́ ni nǹkan tí ó ṣẹlẹ̀. Nǹkan tí wọ́n ti ń retí tipẹ́ tí wọ́n dẹ̀ ti ń béèrè fún látìgbà tí bàbá tó bí wa tí ó ti gbéṣẹ̀ ni wọ́n ti ń béèrè fún. Wá rí pé nǹkan tí àwọn ń fẹ́ òun ni ó wá sí ìmúṣẹ. Ọkàn wọn balẹ̀ pé ìdàgbàsókè máa dé sílùú Oworonshoki. Òun ní gbogbo ọmọ ìlú ṣe ń dùn báyìí. Tẹ́ bá wo ìtẹ́ rí pé gbogbo ọmọ ìlú pátápátá ni àyọ̀dílé kankan síbi kankan, àṣe ẹlẹ́yàmẹ̀yà kankan. Gbogbo wọn náà wá fúnra wọn. Àwọn tán ti gbé wa lọ ilé ẹjọ́ tẹ́lẹ̀, àwọn tán ti bá wa ṣe case oríṣiríṣi, gbogbo wọn pátápátá náà wá pé àwọn mọ̀ pé àsìkò ọ̀tun ó ti dé sí ìlú Oworonshoki, pé ìgbà tuntun ìgbà rere ó ti dé sí ìlú Oworonshoki. Inú gbogbo ìlú ń dùn. Tẹ́yìn náà bá lọ síta tẹ́ bá wo everywhere ẹ rí pé inú gbogbo ọmọ ìlú ló ń dùn. Wọ́n ń dùn, wọ́n ń yọ̀, wọ́n ń ṣọpẹ́ f'Elédùmarè. Bọ́n ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí. Orúkọ mi ni Olórí Bukola Mariam Sàlíù tí mo jẹ́ ìyàwó ọba Aláyélúwà Ọba Sàlíù Babátúndé Sàlíù tó ṣe ọba ìlú Oworonshoki tó. Inú mi dùn pé ọkọ mi gun orí àpèrè bàbá ẹ̀. Inú mi dùn gan torí ṣe mọ̀ pé wọ́n fẹ́ ìdàgbàsókè ìlú, so wọ́n rí eléyìí bí avenue láti mú ìlú Oworonshoki láti sọ di new Lagos development kó wá sí ìlú Oworonshoki. So inú mi dùn because ìlú fẹ́mi lóyè ni wọ́n, ọmọdé ń wá àgbà ń wá wípé ẹ̀yin la fẹ́ kẹ́ ṣe kínní, ẹ̀yin ní kẹ́ gun orí àpèrè bàbá yín. So tó lè achieve nǹkan yẹn ó jẹ́ ìdùnnú fún èmi because ṣe mọ̀ tọ́kọ yẹn gan bá ṣe dáadáa ìwúrí ni fún ìyàwó tó wà ń bẹ̀. So inú mi dùn wípé wọ́n achieve Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe láti sọ ìlú Oworonshoki di ọ̀tun. Orúkọ mi ni Aishif Idris Aremu Azan tí mo jẹ́ àpèsìn gbogbo Oworonshoki lápapọ̀ àti ilé àtòkò lábẹ́ bàbá wa Kábíyèsí Oloworo. Bẹ́ẹ̀ ni ó di dandan tó pé ọba tó bá ti dá ó di dandan kó ní olóyè gidi, bàbá ti ní olórí gidi ó di dandan ká ní amúgbálẹ́gbẹ̀ẹ́ gidi. Gbogbo àwa olóyè ìtawà nílùú Oworonshoki àti fọwọ́sowọ́pọ̀ àti lo ìfẹ́ àti ìdùnnú láti fi yanjú gbogbo nǹkan tí ò dá tó wà ń lù. Tẹ́yìn tẹ́ wà ń bí iná tẹ́ bá wòye níbi báyìí lé ní ẹ̀ rí pé àwọn ẹlẹ́sìn lóríṣiríṣi ló wà ń bí, ọmọ ìlú wà ń bí báyìí, àlejò wà ń bí. A ṣe níṣe pé àwọn ọmọ ìlú Oworonshoki nìkan torí pé ọmọ ìlú nìkan ò lè dá ìlú ẹ̀ ṣe àbájọ fọwọ́sowọ́pọ̀. Ìdí nìyẹn tí ìlú tó fi ń dùn fún oyin àti wàrà. Orúkọ mi ni Solomon Ọlámíjú, baálẹ̀ Ṣolóye 2 ní Gbàgádà ń bí báyìí under Oworonshoki. Ẹnìkan òun yan ọba, Ọlọ́run fúnra ẹ̀ ló ń fi ọba jẹ. Kò sí bí èèyàn ṣe lè gbọ́n tó, ẹni tí Ọlọ́run bá fi àṣẹ sí kó máa jọba kó ló máa jọba. Kò sí ẹni tó ń gbéyàn ga bí ó ṣe Ọlọ́run. So Ọlọ́run ló yàn án fún wa, kì í ṣe pé àwa náà ká máa retí àlàáfíà tó péye, ìgbéga lọ́nà púpọ̀ àti ìdàgbàsókè ìlú. Ìdílé kan ṣoṣo péré ló ń jọba ní ìlú Oworonshoki. Ìdílé náà dẹ̀ ni Bàṣírù Ọlọ́run Tóyìn ruling house. Lóòótọ́ Oworonshoki ó ní fámìlì tí ó pọ̀
ṣùgbọ́n oníkálukú náà ló ní ìtàn títí ẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ aládé àti lórí ìlú Bashiru Oloruntoyin Saliu ruling house òun ni the only ruling house tí a ní ní ìlú Oworonshoki. Kí gbogbo aráàlú kó máa retí ìdàgbàsókè, kó máa retí ìdáàbòbò tó péye, kí wọ́n dẹ̀ máa retí bí ìlú wa náà bó ṣe máa dàbí Dubai. Òun làdúrà tiwa. Àwọn òun rò nǹkan kékeré, nǹkan ńlá máa ń rò. A mọ̀ pé tá a bá rò nǹkan tó bá tóbi gan, kò sí bá ṣe fẹ́ le tó bá bí ò tiẹ̀ dókè pátápátá ta fẹ́ àkọjá àdájì. Bó ṣe wà lọ́kàn tèmi mímọ̀ pé Oworonshoki á dájú Dubai lọ. Olódùmarè á dẹ̀ fún wa ṣe. Mọ̀ràn mi fún àwọn olóyún pé kán jẹ́ ká ṣe ra wa lóṣùṣù ọwọ̀, ká fẹ́ra wa ṣe kan. Kò síbi tí ìṣe ò sí. Àwọn àti èèyàn dẹ̀ máa ń bára wọn jà ṣùgbọ́n tó bá ti jà ká ti tẹ̀ parí ẹ̀. Torí ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ ìlú òun ló lè mú dàgbàsókè wá. Nígbà tí Yusuf bá ń rò ń pa A tí Láwálé ń rò ń pa B ṣùgbọ́n tí ìmọ̀ wọn tó bá jọ nǹkan ẹyọ kan tó bá jọ fi ọkàn tó bá fi lé yẹn á bọ́ sí bí wọ́n ṣe fẹ́. Gbogbo àwọn tó bá ń bínú kán yé bínú mọ́. Ọba ò béèyàn kankan jà. Tí ọba bá ti wà lórí àpèrè àwọn bàbá bẹ́ẹ̀ ó ti di bàbá gbogbo èèyàn. Àtọmọdé àtàgbàlagbà àti oṣóòlú àtàjẹ́lù àtẹlẹ́bọ àtolóògùn gbogbo èèyàn pátápátá ọba ti di bàbá wọn. Gbogbo wọn gbọ́dọ̀ máa wá sígà láti wá kí ọba ni. So gbogbo àwọn tó bá ń bínú abẹ̀ wọ́n kán jẹ́ kí inú wọn rọ̀. Àléyàn ń lu tí a bá léyàn lùlù máa di kéékèèké ni kí gbogbo èèyàn wá wọ́n a fẹ́ development sí. A fẹ́ kí àwọn èèyàn kan tún wá kún wa nínú ìlú yìí. A dẹ̀ welcome gbogbo àwọn tó bá ní àwọn business plan tó dáa fún ìlú yìí kán gbé wá. Àjọ máa jókòó àjọ wò á wò sọ́tún á wò sósì. A máa ensure wípé nǹkan yẹn tó dáa tó fẹ́ ṣe yẹn ó bọ́ sí ìmúṣẹ.